owó ìrànwọ́ epo bẹntiroolu ìjọba àpapọ̀ yóò ṣàtúnṣe sí owó oṣù òṣìṣẹ́. Apapọ ló sọ bẹ́ẹ̀ látàrí bí wọ́n ṣe tún fi owó kún jálá epo bẹntiroolu nílẹ̀ wa. Olórí ilé ìgbìmọ̀ asòfin Godswill Apapọ ti sọ̀rọ̀ ìmọ́kànlé fáwọn òṣìṣẹ́. Ó ní nǹkan rere níjọba ní lọ́kàn fún wọn àti pé ìjọba ti ṣetán láti gbọ́wọ́ sí owó oṣù àwọn òṣìṣẹ́ láti lè nà wọ́n lọ́rùn fún ìrora tí owó ìrànwọ́ epo tí wọ́n yọ mú wá. Lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù kejì ọdún yìí ló sọ̀rọ̀ yìí lásìkò tó gbàlejò gómìnà ìpínlẹ̀ Èkìtì Abíọ́dún Oyèbánjí àtàwọn aṣòfin rẹ̀. Bákan náà ló tún ṣàlàyé pé owó ìrànwọ́ epo tí ààrẹ yọ kì í ṣe láti mú ìnira bá àwọn èèyàn ṣùgbọ́n nítorí àti lè gbógun ti ìwà ìbàjẹ́ lórílẹ̀‐èdè yìí ni, àti pé ìgbésẹ̀ yìí gan ni ìpìlẹ̀ ìjà láti dojú ìwà àjẹbánu bolẹ̀. Ó ṣeé ṣe kí ọdún bíi mélòó kan tó ń bọ̀ yìí le fáwọn èèyàn láti là kọjá ká ní ìjọba kò tí ì yọwọ́ ìrànwọ́ epo, àti pé ìjọba yóò ṣiṣẹ́ lórí owó oṣù tuntun fáwọn òṣìṣẹ́ láìpẹ́ yìí. Apapọ ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. Nínú ọ̀rọ̀ ẹ̀, gómìnà Abíọ́dún Oyèbánjí ti ìpínlẹ̀ Èkìtì gbóṣùbà ó káre fún olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà náà, bẹ́ẹ̀ ló kì í fún onírúurú àṣeyọrí tó ti ṣe láti oṣù kan sẹ́yìn tó ti dépò. Ó wá jẹ́jẹ́ àtìlẹ́yìn òun pẹ̀lú àwọn èèyàn ìpínlẹ̀ Èkìtì láti rí i dájú pé Apapọ rí ìṣàkóso ẹ̀ gẹ́gẹ́ bí adarí àwọn aṣòfin ṣe fún ìlọsíwájú orílẹ̀-èdè yìí. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.